Lord of lords, King of kings, O come ye, O come into Bethlehem. Come and behold him, the King of angels. O come, let us adore him. O come, let us adore him. O come, let us adore in Christ the Lord. Ẹ wá ká lọ júbà rẹ̀. Ẹ wá ká lọ júbà rẹ̀. Ẹ wá ká lọ júbà Kristi Olúwa. Ẹ wá ká lọ júbà rẹ̀. Ẹ wá ká lọ júbà rẹ̀. Ẹ wá ká lọ júbà Kristi Olúwa. Ẹ̀yin ni o Ọlọ́run o, Elédùmarè ọ̀gá ògo. Ìwọ ni o Ọlọ́run o, àwímáyẹ̀hùn alágbára. Bàbá mi o, arúgbó ọjọ́, ọ̀pá Mósè tó la òkun pupa. Ẹ̀yin mà ní Ọlọ́run o, àwímáyẹ̀hùn alágbára. Ẹ̀yin ni o Ọlọ́run o, Elédùmarè ọ̀gá ògo. Ẹ̀yin ni o Ọlọ́run o, àwímáyẹ̀hùn alágbára. Olúwa jọba lórí ayé o, agbára ńlá ló wọ̀lú aṣọ o. Olúwa tó fi mọ́lẹ̀ sáṣọ bóra, tí ń gbénú ògo rẹ̀ lọ́run o, níbi ìmọ́lẹ̀ ayérayé wà. Agbára ńlá ló wọ̀lú aṣọ o. Olúwa jọba lórí ayé o, agbára ńlá ló wọ̀lú aṣọ o. Olúwa tó fi mọ́lẹ̀ sáṣọ bóra, tí ń gbénú ògo rẹ̀ lọ́run o, níbi ìmọ́lẹ̀ ayérayé wà. Agbára ńlá ló wọ̀lú aṣọ o. Olúwa jọba lórí ayé o, agbára ńlá ló wọ̀lú aṣọ o. Olúwa tó fi mọ́lẹ̀ sáṣọ bóra, tí ń gbénú ògo rẹ̀ lọ́run o, níbi ìmọ́lẹ̀ ayérayé wà. Agbára ńlá ló wọ̀lú aṣọ o. Olúwa jọ̀ọ́ wá gbé mi sókè. Olúwa jọ̀ọ́ wá gbé mi sókè. Gbé mi lọ sí ebè gíga. Gbé mi lọ sí ebè gíga. Olúwa jọ̀ọ́ wá gbé mi sókè. Olúwa jọba lórí ayé o, agbára ńlá ló wọ̀lú aṣọ o. Olúwa tó fi mọ́lẹ̀ sáṣọ bóra, tí ń gbénú ògo rẹ̀ lọ́run o, níbi ìmọ́lẹ̀ ayérayé wà. Agbára ńlá ló wọ̀lú aṣọ o. Olúwa jọba lórí ayé o, agbára ńlá ló wọ̀lú aṣọ o. Olúwa tó fi mọ́lẹ̀ sáṣọ bóra, tí ń gbénú ògo rẹ̀ lọ́run o, níbi ìmọ́lẹ̀ ayérayé wà o. Agbára ńlá ló wọ̀lú aṣọ o. Bàbá ayé, jẹ́ kí ìjọba rẹ̀ dé. Bàbá ayé, jẹ́ kí ìjọba rẹ̀ bọ̀. Káṣẹ rẹ̀ bẹ̀rẹ̀ lórí wa, káṣẹ rẹ̀ bẹ̀rẹ̀
lórí wa, káṣẹ rẹ̀ bẹ̀rẹ̀ lórí wa, káṣẹ rẹ̀ bẹ̀rẹ̀ lórí wa o, káṣẹ rẹ̀ bẹ̀rẹ̀ nínú ilé wa, káṣẹ rẹ̀ bẹ̀rẹ̀ láyé wa. Jésù Olúwa wa, òní ni Sátidé tó gbẹ̀yìn nínú ọdún 2021. A gbóhùn ọpẹ́ sókè. Ọ̀rọ̀ wa tọ́pẹ́ o, ó tọ́pẹ́ ó jọpẹ́ lọ. Ọlọ́run tó dá ọ sí, ẹ jẹ́ á wo ìjì tó ti jà, ẹ jẹ́ á bojú ẹ̀yìn wò ká wo ohun tọ́lọ́run ṣe fún wa. Ẹ jẹ́ á ronú oúnjẹ tá à ń jẹ lójoojúmọ́ tí ò sì tán. Ẹ jẹ́ á rántí omi tí a mu tí ò gbòdì lára wa. Ẹ jẹ́ á rántí aṣọ tá à ń wọ̀ tí Ọlọ́run fi bo ìhòhò wa. Ẹ jẹ́ á gbóhùn ọpẹ́ wa sókè láàárọ̀ yìí pé Ọlọ́run mo mọ̀ dúpẹ́ pé mo rí Sátidé tó gbẹ̀yìn nínú oṣù kejìlá ọdún 2021. Ọlọ́run mo gbé ọ̀gá, Olúwa mo gbé ọ̀gá. Bí a ṣe ń gbàdúrà yẹn, ẹ jẹ́ á máa ta àwọn yòókù wa jí pé àdúrà yẹn ti bẹ̀rẹ̀. Torí àdúrà tá a fẹ́ gbà láàárọ̀ yìí ó ṣe pàtàkì. Ó ṣe pàtàkì púpọ̀ púpọ̀. Mo fẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa ká bẹ̀rẹ̀ sí ní dúpẹ́. Ẹ jẹ́ á invite àwọn ọ̀rẹ́ wa, àwọn tó ti gbàgbé. Let's inform them and bring them in. Let's begin to thank the name of the Lord. Let's give him thanks. Let's give him praise. Let's thank him for his love, for his goodness, for his kindness, for his faithfulness. Ẹ jẹ́ ká yìn Ọlọ́run lógo. Àwọn ọ̀rẹ́ wa náà tuntun wọlé látorí Facebook. Ẹ jẹ́ ká invite àwọn ọ̀rẹ́ wa yòókù. Omidasa, you are welcome. God bless you. Let's begin to bless the name of the Lord. Let's begin to worship the Lord for his faithfulness, for his love, for his kindness. Ẹ jẹ́ ká gbé orúkọ rẹ̀ ga. Ọlọ́run tó tóbi jùlọ. Ọlọ́run tó tóbi. Ọlọ́run bàbá àgbà. Ayé ò gbà, ọ̀run ò gbà mọ́ o. Ayé ò gbà mọ́ o. Ó fọ̀run ṣe ibùgbé. Ayé ò gbà mọ́ o. Ó fọ̀run ṣe ibùgbé. Ọ̀run ò gbà mọ́ o. Ó fàyè ṣàpótí ìtìsẹ̀. Ọlọ́run tó tóbi ni. Ọlọ́run bàbá àgbà. Olúwa ṣeun. Ọlọ́run bàbá àgbà. Ọlọ́run àánú. Olùràpadà Ísírẹ́lì. Ọlọ́run àgbáyé. Ọba àgbáyé, ọba àgbárun. Ọba àgbáyé gbárun. Ọlọ́run tó ní ayé. Ọlọ́run tó ní ọ̀run. Ọlọ́run tó ní òkè. Ọlọ́run tó ní ìsàlẹ̀. Ọba tó dá wa sí tẹ̀mítẹ̀mí. Ọba tó mú wa wà láàyè lénìí. Agbára wa kọ́ o. Agbára mi kọ́. Agbára Ọlọ́run ni. Wíwá tí mo wà láàyè. Agbára mi kọ́ o. Agbára mi kọ́ rárá sẹ́. Agbára Ọlọ́run ni o. Wíwá tí mo wà láàyè. Agbára mi kọ́ o. Agbára mi kọ́ sẹ́. Agbára Ọlọ́run ni. Wíwá tí mo wà láàyè. Agbára mi kọ́ o. Olúwa ẹ mà ṣeun. Apá ńlá tó solé ayé ró mo gbé ọ̀gá. Òbìbà tí bayé lẹ́rù bí àrá sísán. Ọba tí gba láì lára. Òbìbà tí gba láì lọ́bà kan. Awí má yẹ òun á sọ̀rọ̀ má yẹ. Àsèkan má kù. Ọlọ́run àánú. Títóbi títóbi ni orúkọ rẹ Ọlọ́run. Ọba tó ní ìyìn púpọ̀ púpọ̀ a gbé ọ̀gá lóòrọ̀ yìí. A yìn ọ́ lógo fún àánú rẹ. A yìn ọ́ lógo fún ààbò rẹ. A yìn ọ́ lógo fún ìpamọ́ rẹ lórí wa. Ọlọ́run alààyè ẹ ṣé o. Ọkàn alààyè ènìyàn ni yóò máa yìn ọ́. Àwọn alààyè ènìyàn ni yóò máa yìn ọ́. Bàbá mo dúpẹ́ pé mo jẹ́ ọ̀kan nínú wọn. Àwọn alààyè ènìyàn ni yóò máa yìn ọ́ o. Àwọn alààyè ènìyàn ni yóò máa yìn ọ́ sẹ́. Àwọn alààyè ènìyàn ni yóò máa yìn ọ́ o. Bàbá mo dúpẹ́ pé mo jẹ́ ọ̀kan nínú wọn. Àwọn alààyè ènìyàn ni yóò máa yìn ọ́ o. Àwọn alààyè ènìyàn ni yóò máa yìn ọ́ o. Àwọn alààyè ènìyàn ni yóò máa yìn ọ́. Bàbá mo dúpẹ́ pé mo jẹ́ ọ̀kan nínú wọn. Àwọn alààyè ènìyàn ni yóò máa yìn ọ́ o. Àwọn alààyè ènìyàn ni yóò máa yìn ọ́. Àwọn alààyè ènìyàn ni yóò máa yìn ọ́. Bàbá mo dúpẹ́ pé mo jẹ́ ọ̀kan nínú wọn.
àwọn alààyè ènìyàn ni yóò máa yìn ọ́. Olúwa o ṣé o, tẹ́ jẹ́ kí n jẹ́ ọ̀kan nínú àwọn alààyè ọkàn lónìí. Ọlọ́run mi mo dúpẹ́, ẹ má mo gbé ọ̀gá. Olúwa ṣeun o, ayérayé ẹ ṣé o, ọba tí ń gbani, ọba tí ń lani, àìkú àìsá, aláṣẹ láyé, aláṣẹ lóde ọ̀run. Ọlọ́run ìyanu ẹ ṣé o, ọba ayérayé ẹ ṣé o, ògbìgbà tí gba láìlára mo dúpẹ́ lórí ìdílé mi, lórí ọmọ, lórí aya. Ògo mà ní fún orúkọ rẹ lónìí. Jésù Olúwa wa, ẹ jẹ́ ká lọ síwájú tí àánú pé Olúwa ṣàánú fún mi láàárọ̀ yìí. Ẹlẹ́ṣẹ̀ ni mí, dárí ẹ̀ṣẹ̀ mi jì mí. Olúwa wẹ̀ mí láwẹ̀mọ́, Olúwa wẹ̀ mí láwẹ̀mọ́. Àṣẹ tí ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ, Olúwa fi wẹ̀ mí mọ́. Àṣẹ tí ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ, ayérayé fi wẹ̀ mí mọ́ lóòrọ̀ yìí. Olúwa sọkàn mi di mímọ́, ẹ̀mí mọ́ sọkàn mi di mímọ́. Fi àṣẹ tí ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ wẹ̀ mí. Olúwa fi àṣẹ tí ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ wẹ̀ ẹ̀ṣẹ̀ mi nù. Olúwa sọ mí di mímọ́ nípa agbára àti àṣẹ tí ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ. Olúwa sọkàn mi di mímọ́. Olúwa wẹ̀ mí mọ́ tọkàn tara tẹ̀mí. Olúwa wẹ̀ mí mọ́ tọkàn tara tẹ̀mí. Jẹ́ káàánú rẹ fọhùn lórí ayé mi lóòrọ̀ yìí. Jẹ́ káàánú rẹ kó fọhùn lórí mi. Olúwa ṣàánú fún mi. Olúwa ṣàánú fún mi. Má jẹ́ n wàhálà láìrí ọ. Má jẹ́ n wàhálà láìrí ọ. Jésù mo wá sọ́dọ̀ rẹ o. Má jẹ́ n wàhálà láìrí ọ. Má jẹ́ n wàhálà láìrí ọ o. Má jẹ́ n wàhálà láìrí ọ. Jésù mo wá sọ́dọ̀ rẹ. Má jẹ́ n wàhálà láìrí ọ. Má jẹ́ n wàhálà láìrí ọ o. Má jẹ́ n wàhálà láìrí ọ. Jésù mo wá sọ́dọ̀ rẹ. Má jẹ́ n wàhálà láìrí ọ. Olúwa ṣàánú fún mi. Gbogbo ọ̀nà tí mi ò ti ṣe rí níwájú rẹ, dáríjì mi lónìí. Jẹ́ kí n ṣe rí níwájú rẹ. Olúwa jẹ́ n ṣe fi yangàn níwájú rẹ. Olúwa ṣàánú fún mi. Aṣọ ẹ̀gbin tó wà lọ́rùn mi fàánú bọ́ kúò. Aṣọ ẹ̀ṣẹ̀ tí ń bẹ lọ́rùn mi, Olúwa bọ́ kúò lónìí. Ẹ jẹ́ á gbàdúrà. Olúwa jẹ́ kí n ṣe rí níwájú rẹ. Aṣọ ẹ̀gbin tó wà láyé mi fàánú bọ́ kúò. Ẹ̀jẹ̀ Jésù máa bọ́ kúrò. Olúwa bọ́ kúò lónìí. Gbogbo aṣọ ẹ̀ṣẹ̀ láyé mi, ẹ̀jẹ̀ Jésù máa bọ́ kúrò. Olúwa máa bọ́ kúrò. Olúwa ṣàánú fún mi. Gbogbo àṣìṣe àtijọ́, gbogbo ẹ̀ṣẹ̀ àtijọ́, gbogbo ẹ̀ṣẹ̀ ìsinsìnyí, gbogbo ẹ̀ṣẹ̀ tí mo dá tí mo mọ̀, èyí tí mi ò mọ̀ tí mo dá. Olúwa ṣàánú fún mi. Olúwa wẹ̀ mí mọ́ tọkàn tara tẹ̀mí. Jẹ́ kádùá mi ó gbà lóòrọ̀ yìí. Mo fẹ́ rí ọ nínú àdúrà yìí. Mo fẹ́ kó bá mi pàdé ní ọ̀nà ìyanu. Ṣàánú fún mi. Pàdé mi lọ́nà ìyanu Olúwa. Pàdé mi lọ́nà ìyanu Olúwa. Pàdé mi lọ́nà ìyanu Olúwa o. Pàdé mi lọ́nà ìyanu Olúwa. Má jẹ́ n wá lásán o, sọ mí dáláyọ̀ lónìí. Má jẹ́ n wá lásán o, sọ mí dáláyọ̀ lónìí. Pàdé mi lọ́nà ìyanu Olúwa. Pàdé mi lọ́nà ìyanu Olúwa o. Pàdé mi lọ́nà ìyanu Olúwa. Pàdé mi lọ́nà ìyanu Ọlọ́run o. Pàdé mi lọ́nà ìyanu Olúwa. Má jẹ́ n wá lásán o, sọ mí dáláyọ̀ lónìí. Má jẹ́ n wá lásán o, sọ mí dáláyọ̀ lónìí. Pàdé mi lọ́nà ìyanu Olúwa. Olúwa pàdé mi lọ́nà ìyanu lónìí. Olúwa mo fẹ́ rí ọ. Olúwa fara rẹ hàn nínú àdúrà yìí. Ẹ má fara rẹ hàn lónìí. Olúwa bá ẹnìkọ̀ọ̀kan pàdé. Gbogbo ọkàn tí ó nípa àti ìpín nínú àdúrà yìí lónìí, Olúwa bá wa pàdé. Báyìí ni wa pàdé. Olúwa ṣàánú fún wa. Olúwa ṣàánú fún wa. Olúwa ṣàánú fún wa. Bá wa pàdé lónìí. Ogun Fílísítínì pàdé ogun Ọlọ́run. Ogun Fílísítínì pàdé ogun Ọlọ́run. Wọ́n kábàámọ̀, wọ́n kúkú ẹlẹ́yà. Kò sẹ́ni tó bọ́ lọ́rùn jà tí kò gbè fún o. Ogun Ọlọ́run pàdé ogun ayé mi. Ogun Ọlọ́run pàdé ogun ayé mi. Ogun Fílísítínì pàdé ogun Ọlọ́run. Wọ́n kábàámọ̀, wọ́n kúkú ẹlẹ́yà. Kò sẹ́ni tó bọ́ lọ́rùn jà tí kò gbè fún. Ogun Ọlọ́run pàdé ogun ayé mi. Ogun Ọlọ́run pàdé ogun ayé mi. Ogun Ọlọ́run pàdé ogun ayé mi o. Ogun Ọlọ́run pàdé ogun ayé mi. Ogun Ọlọ́run pàdé ogun ayé mi.
ogun Fílístínì pàdé ogun Ọlọ́run. Wọ́n kábàámọ̀, wọ́n kúkú ẹlẹ́yà. Kò sẹ́ni tó bọ́lọ́run jà tí kò gbè fún o. Ogun Ọlọ́run pàdé ogun ayé mi. Ogun Ọlọ́run pàdé ogun ayé mi. Ogun Ọlọ́run pàdé ogun ayé mi. Jésù Olúwa wa, wá tún gbàdúrà. Olúwa, fi ẹ̀mí mímọ́ rẹ lómi ní agbára. Jẹ́ kí ẹ̀mí mímọ́ wọ inú mi lọ. Agbára ẹ̀mí mímọ́, Olúwa wá gbé wọ̀ mí. Ìrìn àjò ayé yìí láìsí ẹ̀mí mímọ́ àti kẹsẹ̀járí yóò ní agbára. Wá gbàdúrà. Olúwa Ọlọ́run ẹ̀mí mímọ́, bá mi rin ìrìn àjò ayé mi yìí. Darapọ̀ mọ́ ìrìn àjò ayé mi yìí. Gbogbo ibi tó ti wọ́ ẹ̀mí mímọ́ máa tún ṣe. Wá tún agbára mi ṣe. Ró ìṣẹ̀dá mi ní agbára. Ró omi ara mi ní agbára. Àdúrà tí máa gbà lóòrọ̀ ìlú asọ́ di iná. Òlájọ́ jáde taṣẹ́taṣẹ́, ẹ jẹ́ á gbàdúrà. Orúkọ Jésù Ọlọ́run ẹ̀mí mímọ́ o, mo tọ̀ wá lóòrọ̀ yìí. Ró omi ara mi ní agbára. Òróró agbára tú lé mi lórí. Òróró agbára rẹ tú lé mi lórí. Agbára ẹ̀mí mímọ́ wọnú mi lọ. Agbára ẹ̀mí mímọ́ wọnú mi lọ. Bàbá, jẹ́ kí àṣẹ ìmọ́kọ́ wọnú mi lọ. Gbogbo tó wà nú mi tí ò bá ìfẹ́ rẹ mu kó máa jáde. Àìsàn ni, àìlera ni kó máa jáde. Àìní ni, àìríṣe ni kó máa jáde. Àṣẹ iná ẹ̀mí mímọ́ wọ inú mi lọ. Ẹ̀mí mímọ́ wọnú mi lọ. Mo fẹ́ rọ́wọ́ agbára rẹ o. Díẹ̀ ọmọkùnrin o tó o. Má jẹ́ káyé òbògo mi jẹ́. Ẹ̀mí mímọ́ wọnú mi lọ. Mo fẹ́ rọ́wọ́ agbára rẹ. Díẹ̀ ọmọkùnrin o tó o. Má jẹ́ káyé òbògo mi jẹ́. Ẹ̀mí mímọ́ wọnú mi lọ. Mo fẹ́ rọ́wọ́ agbára rẹ. Díẹ̀ ọmọkùnrin o tó o. Má jẹ́ káyé òbògo mi jẹ́. Ẹ̀mí mímọ́ wọnú mi lọ. Mo fẹ́ rọ́wọ́ agbára rẹ. Díẹ̀ ọmọkùnrin o tó o. Má jẹ́ káyé òbògo mi jẹ́. Ẹ̀mí mímọ́ ó yá, àkókò ti tó. Ogun ọ̀run ẹ di àmọ̀ra, àkókò ti tó. Mo fẹ́ gbórí tẹ pàṣẹ, èmi ni ire kan o. Ẹ̀mí mímọ́ ó yá, àkókò ti tó. Ogun ọ̀run ẹ di àmọ̀ra, àkókò ti tó. Mo fẹ́ gbórí tẹ pàṣẹ o, èmi ni ire kan. Wá gbàdúrà. Èmi ni ire kan lóòrọ̀ yìí. Ẹ̀mí mímọ́ àkókò tó gbé mi wọ̀ pẹ̀lú agbára. Olúwa gbé mi wọ̀ pẹ̀lú agbára. Àṣẹ tí a kì í dí lọ́wọ́. Olúwa fi ró mi. Olúwa fi ró mi. Olúwa fi ró mi. Ẹ jẹ́ á gbàdúrà dáadáa. Orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ o. Àṣẹ tí ẹnikẹ́ni ò lè dí lọ́wọ́. Agbára mọ́ rí mi fín. Agbára mọ́ sàsí mi. Olúwa fi ró mi. Olúwa fi ró mi. Ró omi ara mi lágbára. Rú ẹ̀jẹ̀ mi ní agbára. Rú ẹ̀mí mi ní agbára. Rú ọkàn mi ní agbára. Rú ẹran ara mi ní agbára. Àṣẹ iná ẹ̀mí mímọ́. Olúwa gbé wọ̀ mí. Olúwa gbé wọ̀ mí. Jẹ́ kí agbára rẹ kó wọ inú ayé mi lọ. Àṣẹ ìmọ́ wọ inú mi lọ. Jésù Olúwa wa. This morning we want to pray against the astrologers, stargazers, and monthly prognosticators. A pè àwọn wọ̀nyí ní awòye ọ̀run, àwọn awòye ìràwọ̀, àti àwọn àfi òṣùpá sọ àsọtẹ́lẹ̀. Òun la fẹ́ gbàdúrà lé lórí lónìí. Òun la fẹ́ gbàdúrà lé lórí. Wàá lè máa wo ìṣe wọn. Wàá lè máa kíyèsí ìwà wọn. Kó má bàa bọ́ sí sákóló wọn. Nígbà tí wọ́n bá wà níwájú rẹ, Ọlọ́run á bẹ̀rẹ̀ sí ní tú àṣírí wọn fún ọ. Pé ọ̀kan nínú àwọn tá à ń wí yẹn rèé o. Wọ́n lè sọ àsọtẹ́lẹ̀ oríṣiríṣi fún ọ́n tòótọ́. Torí ọdún tí ń lọ sópin báyìí sìn, oríṣiríṣi àsọtẹ́lẹ̀ la máa gbọ́ báyìí. Oríṣiríṣi ìran ni wọ́n mọ̀ já lura wọn. Ṣùgbọ́n tó bá ti fi ara rẹ sí abẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn, ipa àwọn kan kò ní ní ipa lórí ẹ. Á bẹ̀rẹ̀ àdúrà yìí láti inú ìwé Àìsáyà orí 47 ẹsẹ̀ 12 sí 13. Isaiah chapter 47. We read from verse 12 to 13. Isaiah 47 from verse 12 to 13. Ó ní dúró nísinsìnyí tí ìwọ ti ṣe àfọ̀ṣẹ rẹ àti ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àjẹ́ rẹ, èyí tí o ti ń fi ṣe iṣẹ́ ṣe láti ìgbà ìwé rẹ wá.
bí ó bá ṣe pé ó lè jẹ́ fún ọ, bí ó bá ṣe pé ìwọ lè borí. Àwọn kan wà tó jẹ́ aláfọ̀ṣẹ, wọn ò rí nǹkan kan ṣùgbọ́n wọ́n ní àfọ̀ṣẹ lẹ́nu. Àwọn míì wà wọ́n ní ẹ̀mí àfọ̀ṣẹ, the spirit of divination, wọ́n ní ẹ̀mí àfọ̀ṣẹ yẹn. Wọ́n á jẹ́ pé tí wọ́n bá wí báyìí tó bá jẹ́ ọmọ Ọlọ́run tòótọ́ láti yí padà, nǹkan tí wọ́n bá wí lè ṣẹ sí ọ lára. Ara ń ta fi ń gbàdúrà yìí nìyẹn. Wọ́n tí Ọlọ́run bá ti rú ọ ní agbára, gbogbo tí wọ́n bá sọ asán ló máa jẹ́, asán ló máa jẹ́. Ó ní àárẹ̀ mú ọ nípa ọ̀pọ̀lọpọ̀ ìgbìmọ̀ rẹ. Jẹ́ kí àwọn awòye ọ̀run, àwọn awòye ìràwọ̀ àti àwọn afi òṣùpá sọ àsọtẹ́lẹ̀ dìde dúró nísinsìnyí kí wọ́n gbà ọ́ lọ́wọ́ nǹkan wọ̀nyí tí yóò dé bá ọ. Àwọn awòye ọ̀run, àwọn awòye ìràwọ̀, àwọn afi òṣùpá sọ àsọtẹ́lẹ̀. Àwọn wo làwọn wọ̀nyí gan? Àwọn yìí, àwọn ni wọ́n ti kọ́, wọ́n ti ní ìmọ̀ ìjìnlẹ̀ nípa ìbáṣepọ̀ tó wà láàrin oòrùn, òṣùpá àti àwọn ìpele ayé yìí, àwọn ìpele ayé yìí, àwọn firmament, the planet of the earth. They study, wọ́n mọ̀ ìmọ̀ ìjìnlẹ̀ nípa kínní yìí láti fi jẹ gàba lórí ọmọ ènìyàn, láti fi jẹ gàba lórí ọmọ ènìyàn. Àwọn náà ń pè ní astrologers. Àwọn ni awòye ọ̀run, awòye ọ̀run. Awòye ọ̀run tá à ń sọ yìí, à ń sọ nípa astrology. It's unlike anatomy. It's not a scientific study. Kì í ṣe ìmọ̀ ẹ̀kọ́ sáyẹ́ǹsì lélẹ́yìí. In fact, àwọn onímọ̀ sáyẹ́ǹsì wọ́n takò nípa irú nǹkan bẹ́ẹ̀, wọ́n criticize ẹ̀, wọ́n nígbàgbọ́ nínú ẹ̀, ṣùgbọ́n ohun tó exist ni. Ìwé atúmọ̀ dictionary ó túmọ̀ ẹ̀ fún wa báyìí pé the study that assume and attempt to interpret influence of heavenly bodies on human affairs. Ìyẹn ni pé àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ nípa ìmòye nǹkan wọ̀nyí, tí wọ́n lè ṣe atúmọ̀ ìwòye àwọn ọ̀run, àwọn ọ̀run. Tá bá sọ̀rọ̀ nípa àwọn ọ̀run, díẹ̀ nìyẹn. Ọ̀pọ̀ àdúrà míì lèèyàn máa ń kíyèsí, bá ní pé àwọn ọ̀run máa dáhùn sí. Àwọn wo làwọn ọ̀run? We call them heavenly bodies. Who are these heavenly bodies? They are moon, the star, the firmament. Those are the heavenly bodies. And these things are being used by astrologers. They do use it. They use sun, they use moon, they use star to war against human being, to take influence against human being. When they have tried you in whatever way, maybe they have taken your clothes in order to war against you, or they take any of your undies to wage war against you, or even your feces or urine to war against you, to harm you, and it's not working. Once that is not working, we resort to communicating with all these heavenly bodies, communicating with sun, communicating with star, communicating with moon. That's why when someone was saying it one time, on Facebook one day, pé àwọn kan wà wọ́n máa exercise bágbára wọn ṣe pọ̀ tó, most especially those that on tradition way, they begin to expose, this is how I strong. Ọwọ́ ní ìlú kan wà tán, abúlé kan wà tán lọ pé tẹ́ni ẹ bá ti sọ báyìí, wọ́n ti mọ bí wọ́n mọ tí wọ́n consult, wọ́n á mọ orísun ibi tó ti gbàgbára yẹn, tọ́wá pé ìwọ onígbàgbọ́ náà lọ jẹ́ pé ọ̀kan ń sọ̀rọ̀ bla 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 bla, èmi kẹ̀ gbogbo òru ni mo fi ń gbàdúrà. A Christian should not be determined. The forces of darkness can't determine you. That is why we are wonderful children of God. They can't determine what position we are. Are we praying? Even when we are going on the road, are you praying, or you are standing, or you are eating? They cannot
really know what you are really doing. But the moment you expose gbogbo alẹ́ àkókò tó ń gbàdúrà àkókò ìní o, wọ́n á wá kankan láti fi, wọ́n á wá orísun kan láti fi díwọ́ nǹkan yẹn. They will manipulate that time so that you will not be able to pray that time, so that they be able to get you at that time. Ẹnìkan sọ̀rọ̀ lọ́jọ́ kan, ó ní wọ́n interview ẹnìkan pé ìgbà wo gan-an lẹ́tí ẹ̀ máa ń wà tó jẹ́ wípé kì í wà nínú aṣọ agbára yín. Àwa ní ìgbà tó ń bá lọ lẹ́sìn kejì tó ń bá lọ kírun tó ń bá lọ ó máa kó gbogbo ẹ̀ sẹ́gbẹ́ kan àìbẹ̀ náà dẹ̀ ti mú wọ́n ti gẹ̀ẹ́tì ẹ̀ láti bẹ̀ yẹn. Ọ̀rọ̀ tá à ń sọ lẹ́nu ń gbà mí ẹlòmíì àsun oúnjẹ tó fẹ́ràn jù oúnjẹ ni oúnjẹ yẹn wá tájẹ̀tì ẹ̀ oúnjẹ yẹn náà máa fi mú wọ́n á gbé gbogbo oúnjẹ wá lójú oorun oúnjẹ yẹn ni wọ́n á fi mú. Àbá ṣe ń gbàdúrà a gbọ́dọ̀ mọ kọ́ ẹ̀kọ́ náà. We must also learn. A child of God is not a talkative. You don't talk too much. You caution yourself. You know, wàá ro àròjinlẹ̀ before you say something out, even in the public. O láti kíyèsára so that kò mọ̀ bọ́ sí ọwọ́ àwọn wọ̀nyí. Immediately tó bá ti sọ pẹ́m, àwọn ti communicate bí kọ̀mpútà ní bí ìgbà tó Google ni lágbáyà báyìí ọmọ lágbáyà báyìí. When they try you, if they try the person, they could not get one. Àyàfi tí ọba sí London the heaven lókù. Tí ọ̀run kì bá ń pa lókù. Tó bá gbé kì í gba bí ọ̀run yìí kọjá. Àwọn awòye ọ̀run wọ́n á dẹ̀ consult ọ̀run wọ́n á dẹ̀ wò pé níbo ló ti wá wọ́n á dẹ̀ fi fún wọn. You know, God created heaven, the star, the moon to make difference between the seasons, the morning, the day, the night, the winter time, the summer time. That is the purpose. But these people, these forces, these satanic agents, they manipulate, you understand, to make use of this thing again and to have influence on human beings. You know, these are the agents of the devil, manipulating heavily to control the affairs of men and destiny of men. They control your affair by reading the star, by reading the heaven, by studying the sky. What is good there? Tebati rí àwọn tó yẹ pé they always worship sun. They worship ohun tí àwọn ohun ọ̀run àwọn ìràwọ̀ nǹkan kan yẹn ara wọn nìyẹn o láti kíyèsára. They can use sun, moon, and star and planets to influence personal affairs of men. Láti mọ secret èèyàn. Wọ́n lo nǹkan wọ́n communicate. That's why you should always be under the cover of the blood of Jesus. You should always be under the cover. It's not good for you to go out of the grace of God. It's always good. Their activities is abominable before God. Ọlọ́run kórìíra wọn. Àwọn iṣẹ́ wọn tí wọ́n ń ṣe. Many people do go to them to consult them, to reveal their future for them, to tell them what is going to happen in their future. Those of you that doing that is abomination against God. Ẹ tó bá consult wọn, you consult Ipa, you consult all those things. It's abominable unto God to see, to give you what is going to happen. That is why tó bá jẹ́ ọmọ Ọlọ́run tòótọ́, kò sí tó ń ṣe ọ́ tó bá bèèrè lọ́wọ́ Ọlọ́run àfikún ẹ̀. Á ṣe ẹ lójú. Kò dìgbà tó, you know, the reason why people don't grow spiritually is that they will just see that I'm not a pastor. After all, I'm not a worker in the church. So you can. No! What the Bible says, it said these signs are followed them that believe. It says that follow a pastor. These signs are followed them that believe. In my name, they will cast out devil. In my name, they speak with new tongue. In my name, they lay hands on the sick and they will recover. Don't say, I'm not a pastor. Ẹlòmíì ti ẹ̀rù wípé ìdájọ́ tó lọ́ọ́ máa ṣe fún nǹkan tó máa ṣe fún pásítọ̀ kò ló máa èèyàn ní pásítọ̀. Èèyàn ní ẹ́ níwọ̀n ìgbà tó ti deliberately you don't want to know the truth. Definitely you can't escape. Bí orin ẹnìkan ó ní there is no hiding place from the Father of creation. Ó lè ríbi tó lè sápamọ́ sí. Ọlọ́run rí ẹ lábẹ́ ọ̀run yìí o. So their activities is abominable before God. That is why God warned his children that they should not have anything to do with them. Let's go to the book of Deuteronomy. Because New Year is coming. Some people will begin to look at what is my star. What is star? God is not interested in all those things. But God can give you revelation
of what will happen. As a child of God, nothing should happen in your family that we're not aware. God will consult you because you are God's ambassador on heart, even in that family. Let's look at the Deuteronomy, book of Deuteronomy chapter 18. I will read verse 9 to 12. Deuteronomy chapter 18, verse 9 to 12. Ká tó bẹ̀rẹ̀ àdúrà, mo fẹ́ kí òye tá à ń gbàdúrà lé lórí. Torí bá a ṣe ń sọ wípé àwọn awòye ọ̀run, àwọn awòye ìràwọ̀, àwọn afi òṣùpá sọ àsọtẹ́lẹ̀, òye yẹn ò yí wa. Ọdún fẹ́ lọ sópin ńsìn, ọ̀pọ̀lọpọ̀ àwọn afòṣùpá sọ àsọtẹ́lẹ̀ máa sọ àsọtẹ́lẹ̀. Àwọn tó ń wòye ọ̀run máa sọ àsọtẹ́lẹ̀ tiwọn. Àmọ́ èwo ni wọ́n fẹ́ gbàgbọ́? Ṣé ire tọ́lọ́run ní fún ẹ ló fẹ́ gbàgbọ́ ni? Àbí doom tí wọ́n fẹ́ sọ fún ọ ló fẹ́ gbàgbọ́? Let's read from verse 9 to 12. Ó nígbà tí ìwọ bá dé ilẹ̀ náà tí Olúwa Ọlọ́run rẹ fi fún ọ, kí ìwọ kí ó má ṣe kọ́ àti ṣe gẹ́gẹ́ bí ìwà ìríra àwọn orílẹ̀-èdè wọn ni, kí a má sì ṣe rí nínú yín ẹnìkan tí ó mú ọmọ rẹ̀ ọkùnrin tàbí ọmọ rẹ̀ obìnrin la iná já, tàbí tí ń fọ àfọ̀ṣẹ, tàbí alákìyèsí ìgbà, tàbí asẹ́fáyà, tàbí àjẹ́. Ọba ti jẹ́ pé àwọn tó bá pé wọ́n sẹ́fá fún ọ, Ọlọ́run kò kan ọmọ Ọlọ́run ò gbọ́dọ̀ jẹ́ ẹni tí wọ́n pé wọ́n sẹ́fá fún òun. Ẹnìkan ń béèrè one foolish question lọ́wọ́ mi níjọ́ kan, ó ní sọ yẹ kọ́ ọmọ Ọlọ́run sẹ́fá. What kind of question are you asking me? Pé sọ yẹ kọ́ ọmọ Ọlọ́run sẹ́fá? Wọ́n náà wo nǹkan tó sọ yẹn. Sọ yẹ nítorí pé ẹ̀ ń bẹ̀yàn kan pàdé, ó wá ṣe kinní kan, ó ṣe kinní kan. No, it's against the will of God. It's an abomination against God. Tàbá máa jẹ́ òṣàkálá ká jẹ́ òṣàkálá. Bàbá máa jẹ́ òṣokolo ká ṣe kíni? Ká jẹ́ òṣokolo, ká bá Ọlọ́run dúró gbọ̀n tìkútìyè. Òun la fi ń gba Kristi tí àwa gbà yìí. So mo tẹ̀síwájú. Ó ní tàbí atújú, tàbí abá iwin gbìmọ̀, tàbí oṣó, tàbí abókúlò. Oríṣiríṣi àwọn kan lọ sí burial ground kẹ́ máa gbàdúrà. It's an abomination unto God. You go and pray to ancestor. Àwọn kan tiẹ̀ wà á máa gbàdúrà, bá gbàdúrà ló tiẹ̀ kọ́ mọ̀ ń sìn. Àwọn alálẹ̀. Do you know who alálẹ̀ is? Why not talk to God? Alálẹ̀ are the ancestors. They are dead. Can you pray with dead? It's abomination unto God. Praying with alálẹ̀ is an abomination against God. That is why some people pray and God does not answer. When you are pray and someone else pray with you, pé alálẹ̀ á gbé ẹ, alálẹ̀ á ṣe kinní kan fún ẹ. Now, ó ṣe àmín. It's an abomination unto God. So let that be clear unto us. Only God. Ó là ò lè sin Ọlọ́run pẹ̀lú mámónì. Ó ní kò sí èèyàn kò lè sin Ọlọ́run méjì papọ̀. Ìdá kó fẹ́ ọ̀kan kó yan èkejì nípò sí. It's not a lot of people will not agree with what I'm saying, and it doesn't matter. You don't need to agree with me because this is just the truth. This is just the truth. And tó bá ti gbàdúrà tó yà pé ó gbàdúrà lórúkọ ti Jésù. Some people say, these are foreign religion. These are no. It's not a foreign. It came from heaven. Came to that is the reason why the whole world is celebrating, even though today might not be the real birthday of Jesus Christ, but what we know that Christ was born. Christ was born. For what reason? For you and for me. For deliverance. For the whole world, not for Israel. Ó tiẹ̀ sọ ó ló tó àwọn tirẹ̀ wá wọn ò gbà. Ibi tá a fi sórí ẹ̀ sí pé kó sọ̀kalẹ̀ sí wọn ò gbà. Ó ní ṣùgbọ́n iye àwọn tó bá gbà àwọn la fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Those who accept him are those that God empower to become the children of God. Ó ní kí a má ṣe rí nínú yín ẹni tí ò mú verse 11 verse 12 now. Nítorí pé gbogbo àwọn tí ń ṣe nǹkan wọ̀nyí ìríra sí Olúwa ni, àti nítorí ìríra wọ̀nyí ni Olúwa Ọlọ́run rẹ̀ ṣe lé wọn jáde kúrò níwájú rẹ̀. God chased them out of his presence. Ó bá ti ń lọ síbi burial bàbá rẹ̀ tó ti kú tipẹ́, wá lọ gbàdúrà, rántí ọmọ rẹ̀ o, rántí àwọn ọmọ rẹ̀. Ó ti kú tiẹ̀. My mother was late last year. I can't go to his burial ground, begin to pray to her.
She's not my God. She's my mother, and she has passed on. And it was so painful to me. But I can't go and be praying to her. Ó ti pray fún mi kó tó kúrò láyé. Àdúrà tó ti gbà fún mi láyé ti mọ́ mi. So therefore, I can only consult God. The one who can deliver you, the one who can save you, the one who can give you peace is a living God. That God is what? Is a living God. So kẹ́lẹ̀ mọ reason tá a fi ń gba àdúrà yìí lónìí, a gbọ́dọ̀ mọ síra wa níyè. They are also worship the heavenlies. Àwọn tí wọ́n tọ́ ẹ pé wọ́n ń sin àwọn nǹkan wọ̀nyí, wọ́n ń sin àwọn ẹ̀dá ti ọ̀run, òòrùn, òṣùpá, àwọn ìràwọ̀, àwọn nǹkan tí wọ́n ń sìn nìyẹn. Let's quickly go to Deuteronomy chapter 4. I will read verse 19. Chapter 4, verse 19. Ó kà báyìí pé ó ní àrí àti kí ìwọ kí ó má ṣe bá gbé ojú rẹ sókè ọ̀run nígbà tí ìwọ bá rí ọ̀run àti rí oòrùn àti òṣùpá àti ìràwọ̀ àní gbogbo ogun ọ̀run kí a má bàa sún ọ lọ ibọ wọn kí o má sì wọ́n. Èyí ni Olúwa Ọlọ́run rẹ fi fún gbogbo orílẹ̀-èdè lábẹ́ ọ̀run gbogbo. Give it to us to give light, not to worship them. You can only worship God alone. So, brethren, we have to be very careful. And these forces, they are under very low realm or spiritual realm. Let's go to the book of Daniel. Daniel chapter 2, 27 and 28. Oh, we want to pray. Daniel chapter 2, verse 27 to 28. Ó dára ká ṣíra wa níyè ká lè mọ àdúrà tá ń gbà ká má kàn gbàdúrà lásán. Because the new year is here. Oríṣiríṣi àsọtẹ́lẹ̀ ẹlòmíì tiẹ̀ ti ń lọ báyìí. Àìríran sí mi kí lọ́dún tó Ọlọ́run máa fi hàn ẹ́. Bá Ọlọ́run sọ. Tó o bá rí nǹkan kan ká ọ̀rọ̀ Ọlọ́run kó key yourself into it. Á dẹ̀ jẹ́ fún ẹ. Á ṣe kí ni? Á jẹ́ fún ẹ. Ọ̀rọ̀ Ọlọ́run ló ní agbára. Ọ̀rọ̀ Ọlọ́run ó yè. Ó mú jí ìdàkídà olójú méjì lọ. Verse 28 and 27. Daniel 2, verse 28 and 27. Ẹ máa gbọ́ 27 and 28. Daniel sì dáhùn níwájú ọba. Ó sì wí pé àṣírí tí ọba ń béèrè àwọn ọlọ́gbọ́n, àwọn oṣó, àwọn amòye àti àwọn aláfọ̀ṣẹ kò lè fi hàn fún ọba. Ṣùgbọ́n Ọlọ́run kan bẹ ní ọ̀run tí ó fi àṣírí hàn. Ẹni tí ó sì ń fi hàn fún Nebukadnesari ohun tí ó ń bọ̀ wá ṣẹ ní ìkẹyìn ọjọ́. Àlá rẹ àti ìran orí rẹ lórí àkéte rẹ nìwọ̀nyí. Gbogbo àwọn alálùpàídà, gbogbo aláfọ̀ṣẹ, they cannot tell the king. They cannot tell him what the dream is. It's only God. So they have a very limit, but the little tí wọ́n níyẹn, they use it to take influence in the life of human beings. So that is why I always tell people, know whom Christ is. Children of God, be warned. Don't seek help from them. They have no solution. They are just magicians, enchanters, astrologers, and fortune tellers, but have no solution. They don't have solution. They're full of deceit. They are manipulator. They are star killer. They are destiny destroyer. Don't seek help from them. You know, I have so many, I can't read all those things because of our time, because we want to pray. They do exchange star. Ibẹ̀ náà ti ń pààrọ̀ ògo, wọ́n á pààrọ̀ ògo, wọ́n á gbé ẹni tó ọmọ tó lógo láyé, wọ́n á pààrọ̀ ẹ̀. They do that. They manipulate through dream. Ní ló látọjú àlá, wọ́n á farahàn lójú àlá. They manipulate that. You know, they do see star from afar. Wọ́n á mọ̀ pé ọmọ ológo kan ló ń bọ̀ ẹ̀. Ṣé ká gba ìràwọ̀ ẹ̀ ni? You know, the solution to get rid of them, you know, òun náà ni wípé orúkọ kan ṣoṣo tó wà lábẹ́ ọ̀run. According to Philippians chapter 2, verse 9 to 11. Ọlọ́run pẹ̀lú sì ti gbé ga gidigidi. Ó sì fi orúkọ kan fún pé ní orúkọ Jésù gbé kó máa wólẹ̀ àti ń bẹ lọ́run àti ń bẹ ní ayé àti ń bẹ ní ìsàlẹ̀ ilẹ̀ pé ní orúkọ Jésù gbé kó máa wólẹ̀. You know, so and we must be spiritually balanced. A gbọ́dọ̀ wà spiritually balanced, children of God. So we want to pray. We are going to say, Father, oh Lord, arise.
fight for me. Olúwa dìde jà fún mi. Nínú ìrìn àjò ayé yìí, níbi tí àwọn awòye ọ̀run wà, níbi tí àwọn afihòsùpá sọ àsọtẹ́lẹ̀ wà, níbi tí àwọn alásọtẹ́lẹ̀ èké wà, Olúwa dìde. Bí mo ṣe wọnú ọdún tuntun lọ yìí, Olúwa jà fún mi. Ìkóríta wo ni wọ́n dúró dè mí láti sọ gbólóhùn búburú sínú ayé mi? Olúwa pàdé mi níbẹ̀ pẹ̀lú ọwọ́ ìṣẹ́gun rẹ. Olúwa pàdé mi níbẹ̀ pẹ̀lú ọwọ́ ìṣẹ́gun. Mo rán ọ lọ síwájú mi. Olúwa máa jà fún mi. Máa jà fún mi. Àsọtẹ́lẹ̀ búburú ò gbọdọ̀ ṣẹ mọ́ mi lára. Bí mo ṣe ń lọ sínú ọdún tuntun yìí, àkọsílẹ̀ ibi nípa mi kò gbọdọ̀ ṣẹ. Mo náà ti sọ wípé aládùúà ni ọ̀gá wòlíì. Bí wòlíì gan gbọ́ látọ̀dọ̀ Ọlọ́run, tí wọ́n tó jáládùúà tó bá sọ wípé kò ní í ṣẹ, tó dẹ̀ tẹra mọ́ kò ní í ṣẹ, Ẹsẹkáyà ké pe Ọlọ́run. Àìsáyà wá sọ àsọtẹ́lẹ̀, ó ló máa kú. Ẹsẹkáyà jẹ́ aládùúà, ó ní Olúwa n ó ṣe kú, àmì ò gbọdọ̀ kú o. Wọ́n náà máa sọ, máa fi ẹnu rẹ̀ sọ, mi ò gbọdọ̀ kú. Àsọtẹ́lẹ̀ kú wo wọ́n ti sọ sí ẹ. Ètò wa mú tó ń ka ọláyà, máa sọ fún Ọlọ́run, mi ò gbọdọ̀ kú o. Orúkọ Jésù jà fún mi lójú ayé lójú ọ̀run. Bóyá ti fìrà bà mí hàn ọ́, ètò ń pa ọláyà lójú àlá, Olúwa dìde jà fún mi. Síwájú mi kó jà fún mi. Olúwa máa jà fún mi. Olúwa máa jà fún mi. Ó yá sọ di àdúrà. Orúkọ Jésù. Olúwa máa jà fún mi. Olúwa máa jà fún mi. Olúwa máa jà fún mi. Lójú ayé ni, lójú ọ̀run ni. Olúwa máa jà fún mi. Ìkóríta wo làwọn ẹni bí dúró dè mí sí láti sọ gbólóhùn ibi sáyé mi? Olúwa síwájú mi lọ́bẹ̀ kí o gbèjà mi jà. Kí o gbèjà mi jà. In Jesus' name we pray. You are going to say, Holy Ghost fire, paralyze every activities of star killer in my territory. Wà ní Olúwa, gbogbo ìgbìmọ̀ àwọn apàràwọ̀ tó wà yí mi ká, Olúwa pa wọ́n run. Gbogbo iṣẹ́ wọn, Olúwa sọ di asán. Iṣẹ́ àwọn apàràwọ̀, àwọn afìràwọ̀ ṣòfò, àwọn tí ìjẹ́kẹ́yìn orí ògo lò, àwọn tí dààmú ògo, tí wọ́n máa rí ògo síwájú ológo, tí wọ́n wà yí mi ká, iṣẹ́ wọn lórí mi sọ di asán. Iṣẹ́ wọn lórí àwọn ọmọ mi sọ di asán. Lórúkọ Jésù sọ di asán. Àìmọye ọmọ ológo, àìmọye àsọtẹ́lẹ̀ ńlá tó ti hàn fún ẹlòmíì ṣùgbọ́n tí àjẹ́ kó wá sí ìmúṣẹ. Wàá gbàdúrà, Olúwa, gbogbo àwọn ìràwọ̀, every star killer around me, paralyze their activities. Paralyze them. Holy Ghost, paralyze them. Orúkọ Jésù, gbogbo àwọn afìràwọ̀ ṣòfò tó yí mi ká, ẹ̀mí mímọ́ dáná sun wọ́n. Ìmọ̀ wọn kó di asán. Ìmọ̀ wọn kó di asán lórí mi, lórí ọmọ, lórí aya, lórúkọ Jésù. Olúwa gbọ́. In Jesus' name we pray. You are going to say, Oh Lord God of heaven and earth, let your acts of judgment come upon every pursuer of my destiny. In the name of Jesus. Jẹ́ kí àké ìbínú rẹ, àké ìdájọ́ rẹ kó dáhùn lórí gbogbo àwọn tí ń lépa àyànmọ́ mi, gbogbo àwọn tí ń lépa ìpín mi láti dà láàmú, gbogbo àwọn tí ń lépa ìràwọ̀ mi láti ṣe níbi, gbogbo àwọn tí ń lépa ìràwọ̀ ọmọ mi láti ṣe níbi. Àké ìdájọ́ rẹ jẹ́ dáhùn lórí wọn. Àké ìbínú rẹ jẹ́ dáhùn lórí wọn. Ẹ jẹ́ á gbàdúrà yìí dáadáa. Gbogbo àdúrà tó ń gbà yìí, òun lòdù cloud ẹni. Ní ìgbà tó bá yá, tọ́lọ́run tó ń yọ àdúrà yẹn tó ń jẹ́ kó ṣiṣẹ́ fún àwọn ọmọ yẹn, tó ń ṣiṣẹ́ fún ìwọ pàápàá. Bẹ̀rẹ̀ sí ní gbà orúkọ Jésù, orúkọ Jésù. Ọlọ́run tó ní ipá àti agbára, Ọlọ́run tó ní ayé, Ọlọ́run tó ní ọ̀run, lo àké ìdájọ́ rẹ, àké ìbínú rẹ lórí gbogbo àwọn tó ń lépa ìpín mi, tó ń lépa ògo mi láti bàjẹ́. Gbogbo àwọn tó ń lépa láti da ìrìn àjò mi rú, gbogbo àwọn tó ń lépa láti da ìrìn àjò ọmọ mi rú. Àké ìbínú rẹ jọ dáhùn lórí wọn. Àké ìdájọ́ rẹ jọ dáhùn lórí wọn. Ìmọ̀ wọn kó di asán. In Jesus' name we pray. You are going to say, Oh Lord, by mighty power, destroy every activities of astrologers, stargazer, and monthly prognosticator in my life. Wà ní Olúwa, gbogbo iṣẹ́ àwọn awòye ọ̀run, gbogbo iṣẹ́ àwọn awòye ìràwọ̀, gbogbo iṣẹ́ àwọn afihòsùpá sọ àsọtẹ́lẹ̀ ní gbogbo àyíká mi, Olúwa máa parun. Olúwa máa parun. Ó yá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà báyìí. Lórúkọ Jésù, lórúkọ Jésù. Gbogbo iṣẹ́ àwọn afihòsùpá sọ àsọtẹ́lẹ̀, gbogbo iṣẹ́ àwọn wòye ọ̀run, gbogbo iṣẹ́ àwọn afihòsùpá sọ àsọtẹ́lẹ̀, àwọn awòye ìràwọ̀ ní àyíká mi láti ṣe mí níbi, Olúwa máa parun. Olúwa máa parun. Olúwa máa pa mi parun láti ṣe àwọn ọmọ mi níbi, láti ṣe ayé mi níbi, ẹ̀mọ́ parun. Olúwa sọ di asán. Olúwa máa bàjẹ́. Olúwa máa bàjẹ́. Ìmọ̀ wọn kó di asán. Gbogbo network wọn, Olúwa máa jó dànù, máa jó dànù, jọ dàrú mọ́ wọn lójú. Ìran ibi wọn kó di asán. Èrò ibi wọn lórí mi kó di òfo. Lórúkọ Jésù, mo kọ orí mi kọ àsọtẹ́lẹ̀ ibi. Bí mo ṣe ń wọnú ọdún títí lọ, mo kọ àsọtẹ́lẹ̀ ibi, mo kọ ìdààmú, mo kọ òṣì àti ìpọ́njú
lórúkọ Jésù orí mi kọ́ lórúkọ Jésù máa wí orí mi kọ́ orí mi kọ́ ya ẹlẹ́dàá mi kan tí ó sunwọ̀n orí mi kọ́ ya orí mi kọ́ ya ẹlẹ́dàá mi kan tí ó sunwọ̀n wàá sọ fún Ọlọ́run bí mo ṣe ń wọnú ọdún títí lọ yìí gbogbo àsọtẹ́lẹ̀ ibi ìṣẹ̀dá mi kọ́ gbogbo àsọtẹ́lẹ̀ ikú ìṣẹ̀dá mi kọ́ gbogbo àsọtẹ́lẹ̀ ìyàn ìṣẹ̀dá mi kọ́ lórúkọ ti Jésù kì yóò súnmọ́ ọ̀dọ̀ mi lórúkọ Jésù mi ò ní nípìn nínú ibi bẹ̀rẹ̀ sí ní bá Ọlọ́run sọ lórúkọ Jésù bí mo ṣe ń wọnú ọdún títí lọ lórúkọ Jésù ṣẹ̀dá mi kọ̀ àsọtẹ́lẹ̀ ibi ṣẹ̀dá mi kọ̀ ọkọ̀ òṣì ọkọ̀ ìpọ́njú ọkọ̀ ìdààmú lórúkọ ti Baba lórúkọ ti Ọmọ lórúkọ ti Ẹ̀mí Mímọ́ rebra moko shende kakatre moko zanda. In Jesus' name we pray. We are going to pray. Say in the name of Jesus, every manipulations of witchcraft against my star, die by fire. Wàá gbàdúrà gbogbo iṣẹ́ àjẹ́ lòdì sí ìràwọ̀ mi kó máa di òkú bẹ̀rẹ̀ sí ní bá Ọlọ́run sọ lórúkọ Jésù gbogbo iṣẹ́ bí àjẹ́ lòdì sí ìràwọ̀ mi lòdì sí ìràwọ̀ ọmọ mi kó máa di asán kó máa di òkú die by fire in the name of Jesus. In Jesus' name we pray. You are going to pray. You are going to say in the name of Jesus, every manipulation of witchcraft against the star of my children, what are you waiting for? Die by fire. Begin to pray. Lórúkọ Jésù, gbogbo iṣẹ́ ibi àwọn àjẹ́ lòdì sí ìràwọ̀ àwọn ọmọ mi kó máa di òkú lórúkọ Jésù agbára wọn kó di asán. In Jesus' name we pray. Somebody is saying, kan pé ṣé àwọn ẹ̀mí òkùnkùn lè kú ni? Yes, the way tí wọ́n fi lè kú lélẹ́yìí, not that they die, but immediately that you said their work should be paralyzed or should die. Their activities against you is paralyzed and dead completely. They will not be competent enough. They will not have strength to come against you again when you say they should die by fire. So it's a right word to use. Say die by fire. Every activities of witchcraft against my star, die by fire. Die by fire. In the mighty name of Jesus, I paralyze you. I destroy your mission against me, against my children, your network, your communication, against me. I paralyze it all. In the mighty name of Jesus. In Jesus' name we pray. You are going to say, every satanic agent assigned against my destiny from the pit of hell, I release Holy Ghost fire, Holy Ghost ass upon your head in the name of Jesus. Agbàdúrà gbogbo àwọn ikọ̀ tá a gbé dìde láti ní ìjọba òkùnkùn láti ọ̀run àpáàdì wá lòdì sí àyànmọ́ mi, lòdì sí àyànmọ́ àmọ́ ọmọ mi. Àké iná Ọlọ́run kó dàn lórí ẹ̀, àké ìbínú Ọlọ́run kó dàn lórí wọn. Ó yá bẹ̀rẹ̀ sí ní gbà á lórúkọ Jésù gbogbo àwọn ikọ̀ láti inú òkùnkùn wá tá a rán sí mi láti dojú ìjà kọ mí, láti bá mi jà, láti dí ìràwọ̀ mi lọ́wọ́. Àké iná ẹ̀mí mọ́ down lórí wọn in the mighty name of Jesus. For than I die, even pursuer seeking for my life, I cannot die. For than I die, even pursuer seeking for my life, for than I die, even pursuer seeking for my life, for than I die. Gbogbo àwọn alépa tó ń lẹ́ẹ̀mí mi kiri, ọyẹ ẹ máa di òkú, gbogbo ẹni bí tí wọ́n lépa mi tí mi ò mọ̀ lórúkọ Jésù kí wọ́n máa di òkú báyìí. In Jesus' name we pray. We are going to say in the name of Jesus, every occultic power militating against me, militating against my children, die by the acts of Holy Ghost. Shall we begin to pray? Every occultic power militating against me, militating against my children, die by fire in the name of Jesus. Die by fire. Gbogbo ipá òkùnkùn, gbogbo ẹgbẹ́ òkùnkùn tó lè máa dìde ogun sí mi, dìde ogun lòdì sí àwọn ọmọ mi, iṣẹ́ wọn kó máa di òkú, iṣẹ́ wọn kó máa di asán lórúkọ ti Baba, lórúkọ ti Ọmọ, lórúkọ ti Ẹ̀mí Mọ́. Mo gba ìṣẹ́gun, mo ju aṣẹ́gun lọ. In Jesus' name we pray. You are going to pray. Every gang up, every conspiracy from power of darkness against me and my children, my children's destiny, scattered by the Holy Ghost thunder in the mighty name of Jesus.
every gang up, every conspiracy from the power of darkness against me, against my children's destiny, scattered by the Holy Ghost thunder. Gbogbo ìfọwọ́sowọ́pọ̀ àwọn ẹni òkùnkùn lòdì sí mi, gbogbo ogun àpapọ̀ ọwọ́ lòdì sí àyànmọ́ àwọn ọmọ mi, lórúkọ Jésù ẹ máa fọ́ nípa àrá Olódùmarè, lórúkọ Jésù ẹ máa fọ́ gágágá, ẹ máa túká. Mo gba ìṣẹ́gun lónìí lórúkọ ti Baba, lórúkọ ti Ọmọ, nítorí bíbí wípé nítorí ìdí èyí ni ọmọ Ọlọ́run ṣe farahàn láti pa iṣẹ́ ìṣòro. Ìdí pàtàkì tá a fi bí Jésù nìyẹn, láti farahàn, láti pa gbogbo iṣẹ́ ìṣòro, gbogbo iṣẹ́ ìṣòro lórí mi, gbogbo iṣẹ́ ìṣòro lórí àwọn ọmọ mi. Ọyẹ́ ẹ máa wọlẹ̀ lórúkọ Jésù, ẹ máa di asán lórúkọ Jésù, ẹ máa di òfo. Mo di aṣẹ́gun gbogbo ọfà òkùnkùn, gbogbo ọfà àìsàn tí bẹ nínú ara mi, ètí ẹ̀mí òkùnkùn ti fáyà sínú ayé mi, ẹ máa jáde, ẹ máa jáde, ẹ máa jáde. Every arrow of sickness, every arrow of poverty that the enemy have fired into my system, what are you waiting for? Come out by fire. Come out now. Come out now in the name of Jesus. By fire, by force. Come out of my body. Come out of the body of my children in the name of Jesus. In Jesus' name we pray. You are going to pray. Every occultic altar built against me, built against my children, against my children's destiny, I set you on fire. Be consumed by the power of Jesus Christ. Wàá gbàdúrà gbogbo pẹpẹ òkùnkùn ètà àgbékalẹ̀ lòdì sí mi, lòdì sí àyànmọ́ ọmọ mi, ó yẹ gbiná, ẹ lànà, máa sọ máa wí, ẹ máa lànà gbogbo iṣẹ́ òkùnkùn, gbogbo pẹpẹ ibi ètà àgbékalẹ̀ lòdì sí mi, lòdì sí àwọn ọmọ mi, lòdì sí iṣẹ́ mi, lòdì sí ìránṣẹ́ mi, ẹ gbiná, ẹ gbiná, ẹ gbiná, ẹ gbiná, ẹ gbiná. In Jesus' name we pray. Orin ìṣẹ́gun ló kù mi kù tèmi yóò máa kọ. Orin ìṣẹ́gun ló kù mi kù tèmi yóò máa kọ. Èmi lẹni táyé ti rò wípé ó ti tán fún. Èdùmàrè sọ pé ó sì tún kù kémi má bọkàn jẹ́. Orin ìṣẹ́gun ló kù mi kù tèmi yóò máa kọ. Orin ìṣẹ́gun ló kù mi kù tèmi yóò máa kọ. Orin ìṣẹ́gun ló kù mi kù tèmi yóò máa kọ. Èmi lẹni táyé ti rò wípé ó ti tán fún. Èdùmàrè sọ pé ó sì tún kù kémi má bọkàn jẹ́. Orin ìṣẹ́gun ló kù mi kù tèmi yóò máa kọ. Wá gbàdúrà, jẹ́ kọrin ìṣẹ́gun wọnú ọdún titun. Tọmọtọmọ jẹ́ kọrin ìṣẹ́gun wọnú ọdún titun. Lórúkọ Jésù Olúwa jẹ́ kọrin ìṣẹ́gun wọnú ọdún titun. Lórúkọ ti Baba, lórúkọ ti Ọmọ, lórúkọ ti Ẹ̀mọ́, kí n kọrin ìṣẹ́gun wọnú ọdún titun. Tilétilé mi ó ti rí bẹ́ẹ̀. Jésù Olúwa wa, orúkọ Jésù, orúkọ Jésù. Mo gbàdúrà gbogbo àdúrà tó ti gbà lónìí, Olúwa kó mú wọnú àṣẹ lọ, Olúwa kó mú wọlé àṣẹ lọ. Àdúrà rẹ kó Olúwa kó dá ọ lóhùn, kó jẹ́rìí ayọ̀. Èmi àti ẹ lórúkọ Jésù orin ìṣẹ́gun la kọ wọnú ọdún titun. Ibi tó kù nínú ọdún kò ní súnmọ́ ọ̀dọ̀ rẹ, kò ní súnmọ́ ọ̀dọ̀ mi. I cover every family represented on this prayer line with the blood of Jesus. The blood of Jesus will speak for us. The blood of Jesus will speak for me. The blood of Jesus will speak for you. The blood of Jesus will speak for your children. The blood of Jesus will speak for my children. The blood of Jesus will speak for every one of us. You are covered under the blood of Jesus. Evil will not move near us. In the name of the Father, and of the Son, and of the Holy Spirit. In Jesus' mighty name we pray. Amen. Shall we share the grace together in fellowship? The grace of our Lord Jesus Christ, the love of God, and the fellowship of the Holy Spirit be with us now and forevermore. Amen. Surely goodness and mercy shall follow us all the days of our life, and we shall dwell in the house of the Lord forever and ever. Amen. Merry Christmas to you all. In Jesus' name, God will bless you. Every one of you who have joined us, I really appreciate you. Sister Sagba Paula, God bless you. Sister Bimbola, God bless you. Sister Beatrice, God bless you. Sister Elizabeth, God bless you. Sister Oluwakemi, God bless you. I appreciate everyone. And those that are joining us in the beginning from the Facebook, Sister Umedan Asha, God bless you. Brother Akinsikpe Tululope, my brother, God bless you, sir. God bless you, sir. I appreciate you. More anointing in the name of Jesus. And brother Seglin Saukana, the Lord will bless you. God understands every language and understands you. You are blessed in Jesus' name. I appreciate every one of you. Share the prayer to all other people who cannot attend today. If you have been blessed through it, you can even get it on our YouTube.
Once you Google Wakati Koko Adura mi, or you Google Alaafin Orun Publication Network Limited, you will see us there. All our prayer, just go there, like our program, subscribe to it, and you'll be richly blessed on our YouTube. You are blessed in Jesus' name. Have a wonderful celebration today. Merry Christmas to you all. Merry Christmas to you all. God bless you. Bye-bye.